ẹ súnmọ́ mi kí n tún yànnàná nǹkan kan àbí méjì fún wa láàárọ̀ yìí. A ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a máa dúpẹ́ ni, a máa rọ́pẹ́ dá. Ọpẹ́ ò ní tán nínú ilé wa o, kò ní tán lẹ́nu wa. A máa fi ọpẹ́ fún Ọlọ́run ni. Torí Ọlọ́run tó jẹ́ ká jí ní òwúrọ̀ yìí, tá lè sọ̀rọ̀, tá lè gbápá, tá lè gbẹ́sẹ̀, tá lajú lójú oorun, tá ríran, ọpẹ́ ńlá ló dá. Ọpẹ́ ńlá ló yẹ wá ká máa dá. Where will we have been if not for the love of God? Where will we be tí ò bá sí orí Ọlọ́run? Níbo la àwa ò bá wà? Tá pé ilé ìdùbúlẹ̀ àìsàn la wà, tó ń fi ọ́ksíjìnì tó fi ń mí ẹ̀mí wa, ṣùgbọ́n a jí láyọ̀ àti àlàáfíà. A dúpẹ́. Brother mi Kúnlé, brother Ọlátóyè, brother John, ẹ ṣé, ẹ kú ojoojúmọ́. Mo kí yín o. Olúwa ṣe tiwa ní dáadáa. A padà sí ilẹ̀ lérí. Gbogbo ohun tí Ọlọ́run tó ti gbé mọ́nú ayé wa yẹn, ògo, ẹ̀yẹ, iyì, Olúwa dá padà. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ajẹgúdújẹrá wọ́n fẹ́ gba ògo orí wa, Olúwa ò ní gbà fún wọn. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi pé àwọn pásítọ̀, àwọn the men of God, àwọn the men of the pulpit, àwọn the men of the caller, àwọn bàbá wa nínú Olúwa, àwọn lọ̀rọ̀ kàn láàárọ̀ yìí. Ọpọ́n sún kàn wọ́n o. Brother mi John, ẹ bá mi pè wọ́n. Ẹ bá mi pè bàbá Adeboye, Enoch Adéjàre Adeboye, àwọn ní bàbá lórí ọ̀rọ̀ ìjọba Ọlọ́run. Ẹ bá mi pè wọ́n sí tòsí. Ẹ bá mi pè Reverend Bishop Oyedepo, David Oyedepo. Ẹ bá mi pè Adéfarasí o, Paul Adéfarasí. Ẹ bá mi pè bàbá Kumuyi, àwọn àgbàlagbà nínú Olúwa. Ẹ bá mi pè wọ́n. Ọwọ́ kàn wọ́n. Ẹ bá mi pè wọ́n. Àṣìmọ̀ lọ́wọ́ ńkọ́, ẹni kò súnmọ́ mi. Kò súnmọ́ mi, ọmọ mi ló fẹ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí sí wọn o. Mi ò bú wọn o. Mo fẹ́ pàkíyèsí wọn sí ni o. Ẹ bá mi sọ fún wọn pé kó súnmọ́ mi. Àwọn Ọlọ́run pè ní èèyàn òun. Mo rò pé wọ́n sì ń jẹ́ èèyàn Ọlọ́run. Ẹ bá mi pè wọ́n o. Nítorí mo kà nínú ìwé mímọ́, ìyẹn tó ń pè ní Bíbélì mímọ́, pé nígbà tí ọba Ísírẹ́lì tá ń pè ní David tó ṣe àṣemáṣe, tó mú ìyàwó níyàwó, tó kú mọ́lẹ̀. Nígbà tó kú ìyàwó mọ́lẹ̀ tán, ó tún mú ọkọ ẹ̀, ìyẹn sójà, ó fẹ́ ti oyún mọ́ lọ́rùn. Nígbà tí yẹn ò gbà, tí yẹn jẹ́ ẹni òdodo, ẹni mímọ́, ó ní báwo làwọn yòókù ṣe máa wà lójú ogun tóun máa wọnú ilé lọ bá ìyàwó òun. Ọba ẹnu ọ̀nà ilé ẹni máa sùn sí. Ọmọkùnrin náà ṣe ọmọlúàbí, à ń pè ní Uriah the Hittite. Kò lọ bá ìyàwó ẹ̀ o, ṣùgbọ́n nígbà tí ò bá ìyàwó ẹ̀, ọba ti rí pé òun ti dáràn, ó ti fún ìyàwó lóyún, ló bá kọ lẹ́tà fún King David tọ́lọ́run nífẹ̀ẹ́, tọ́lọ́run fún ní gbogbo ẹ̀. Ó bá kọ lẹ́tà fún Uriah the Hittite. Ó ní kó mú lọ fún ọ̀gágun lójú ogun. Àṣebọ́nṣe máa pa ló kọ sínú lẹ́tà. Ìyẹn ò já lẹ́tà, torí ìyẹn rò pé kò kọ̀hún. Nígbà tó gbé lẹ́tà dọ́dọ̀ ọ̀gá, wọ́n gbé síwájú ibi tógun ti gbóná, tó tún ogun gbóná fẹ́lifẹ́li. Wọ́n bá gbé Uriah síbẹ̀ láláìṣe jàǹbá. Ọba ló ní kó lọ pa o. Ọba David ló ní kó lọ pa Uriah lẹ́yìn tó bá yàwó ẹ̀ sùn, tó fún lóyún. Wọ́n pa Uriah kú. Ó kú sílùú àìlọ́bẹ. Ṣùgbọ́n Ọlọ́run wò David. Oṣù kìíní, oṣù kejì, oṣù kẹta, nígbà tó di ọdún kan, Ọlọ́run, nítorí náà yín ará mi, kò sí àṣegbé. Nǹkan tí àwọn amúnisìn náà mọ̀ nìyẹn o. Yí pé gbogbo nǹkan táwọn ń ṣe fún àwọn ọmọ Yorùbá tó rò pé Ọlọ́run ò rí, gbogbo ẹ̀ lọ́lọ́run calibrate.
ó wà nínú fídíò permanent video ọlọ́run wa. Ọlọ́run bá rán olùrànlọ́wọ́ ọmọ ẹ̀ òjíṣẹ́ tá à ń pè ní prophet Nathan ọlọ́run ní dídé òjíṣẹ́ mi dìde ó bá gbé Nathan dìde o. Nítorí náà ni mo ṣe sọ pé ọ̀rọ̀ kan àwọn bàbá wa níwájú Olúwa, ọ̀rọ̀ kan àwọn òjíṣẹ́ Ọlọ́run, ọ̀rọ̀ kan àwọn men of color, men of God of men. Ẹni kan súnmọ́ bí kan gbọ́ wọ́n mọ Bíbélì jù mí lọ o, wọ́n mọ Bíbélì jù mí lọ o. Skúùlù pásọ Ọbaṣọ Adéjàre Adébóyè ni mo lọ, nítorí náà wọ́n mọ Bíbélì jù mí lọ. Àwọn ọlọ́kọ́ náà dá iléèwé ọmọ Ọlọ́run sílẹ̀ kan máa lọ gbọ́. Ibẹ̀ ni mo lọ ní New Jersey l'Amẹ́ríkà. Mo ń bára bọ́ ẹlógún o. Ohun tí mo ṣe fẹ́ gbé ọ̀rọ̀ yìí jáde ni pé mo fẹ́ kẹ́ bá mi fi tó àwọn bàbá yẹn létí bóyá wọ́n ti gbàgbé ohun tó kà nínú Bíbélì mímọ́. À ń bára bọ́ ẹlógún. Ọlọ́run bá gbé prophet Nathan. Brother John, mo mọ̀ pé mọ Bíbélì jù mí lọ. Nítorí orúkọ yín orúkọ ńlá ni nínú Bíbélì. The man that God loved. The man that God loved. Ẹ̀yin náà ń pè ní John. Ọlọ́run bá rán prophet Nathan sí King David. Mi ní ìmáàmù o. Yóò ní bíṣọ̀bù o. King, ọba àlú, olórí gbogbo ìlú Israeli. Ọlọ́run rán prophet Nathan. Prophet Nathan a máa jẹ́ prophet Pastor Adeboye, Bishop Oyedepo, prophet Aṣímọlọ́wọ́, Paul Adefarasin, bàbá Pastor Kumuyi. Ẹ̀yin ni Nathan ìsìnyí o, ṣùgbọ́n mi ò rí nǹkan tẹ́ ń ṣe o. Nathan bá wọlé tọ̀ David lọ, ló bá lóun fẹ́ fẹjọ́ èèyàn kan sùn David, ló bá pàrokò. Ó pòwe fún David tutọ́ sókè ó fojú gbà. Ó ní ta ló ṣerú ẹ̀ṣẹ̀ burúkú báyìí, ta ni ò láàánú lójú tó wúwúrù wà báyìí. Níbi tóun ti wà lórí àpèrè kò lè ṣẹlẹ̀ láíláí, kò lè lọ o, kò lè ṣẹgbẹ́ o, òun máa jẹ́ ìyà ni o. Nígbà tó fẹ̀ fún tán, tó pariwo ẹnu tán, tó ṣàtótó tán, tó ṣe wótòwótò tán, prophet Nathan bá dáhùn. Ó ní King David, ẹ̀yin lẹni náà, ẹ̀yin lẹni náà lọ́lọ́run fún ní gbogbo ẹ̀, ló fún yín lówó, ló fún yín lọ́lá, ló fún yín níyàwó rẹpẹtẹ. Lẹ bá tún mú ìyàwó níyàwó lẹ kú mọ́lẹ̀, ẹ tún kú mọ́lẹ̀ tán, ẹ tún ní kán lọ pa ọkọ ẹ̀. Ẹ̀yin lẹni náà. Ẹ rò pé David máa mọ́bẹ, ó máa gbórí Nathan sọ̀kalẹ̀ ni. David ọba ni o. David ló pa Gòláyátì, ẹ gbàgbé. Alágbára John, David ló gbórí ẹ̀ sọ̀kalẹ̀. Ṣùgbọ́n nígbà tí ordinary prophet of God wọlé wá bá, kò ní kán lọ pa o, kò dé mọ́lẹ̀ o, kò ṣùtì ẹ o, kò sọ sẹ́wọ̀n gbére o. David bẹ̀rẹ̀ sí ní ké sí Ọlọ́run. Ó lóun ti ṣe Ọlọ́run ọba o, òun ti ṣẹ̀ ẹ́, òun ti dáràn. Olúwa gbà mí, Olúwa dáríjì mí, mo ti ṣẹ̀ ẹ́. Bàbá mi àti Ọlọ́run mi, ẹ dáríjì mí. Kí ni màá ti ṣe léyìí sí? Mo ti ṣẹ̀ yín, mo ti bojú yín jẹ́. Olúwa ṣàánú mi, Olúwa gbẹ̀bẹ̀ mi, àìmọ́ṣe ni, mo ṣiṣẹ́ ni. Ọlọ́run bá tún sọ fún Nathan pé kó sọ fún yín pé mo ti dáríjì ẹ o David, ṣùgbọ́n àpá ẹ̀ bàlàbàrà ẹ̀ á sì wà ńlẹ̀. Kí ni bàlàbàrà tọ́lọ́run fi sí nígbà tó dáríjì tán? Òun ni pé nínú ilé ẹ̀, nínú ìdílé David làwọn ọmọ ẹ̀ ti ń rèpù ara wọn o. Inú ìdílé David nìkan ti ń parí kejì o. Nínú ìdílé David làwọn ọmọ ẹ̀ ti ń bá ìyàwó David sùn. Bàlàbàrà ẹ̀ nìyẹn o.
gbàràbàrà ènìyàn nítorí náà bá mi pe àwọn amúnisìn àwọn ìjọba tó lọ́gbọ́n lórí tó hàn ní làákàyè tó lọ́wọ́n ní làákàyè tó hàn ní bẹ̀rù ọlọ́run tó rò pé àwọn làwọn ju ọlọ́run lọ ẹ bá mi súnmọ́ wọn sí bíbá yìí pàápàá àwọn bàbá wa nínú olúwa ẹ bá mi pé bíṣọ́ọ̀bù Oyedepo pé ṣé wọn ò gbọ́n tó ń ṣẹlẹ̀ nílọrin ni ṣé wọn ò gbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìfẹ́ lódùn nílọrin ni ní Kwara ni ọmọ òmùàrán ni bíṣọ́ọ̀bù Oyedepo ẹ rí nǹkan kan ṣe sí bọ́n ṣe ń pa yín bọ́n ṣe ń pa àwọn èèyàn yín nílọrin ní Kwara bíṣọ́ọ̀bù Oyedepo gbogbo yín galẹ̀ sí Lagos State lọ́rùn Lagos State kan lẹ ti wá o amọ̀kẹ́ ní mansions lóríṣiríṣi ní Lagos State pọ̀ tíbi tó forí bàbá ńlá bàbá yín sọ̀kalẹ̀ sí òun làwọn Fúlàní lọ ń decimate lọ infiltrate lọ encapsulate lọ emasculate lọ ń ṣoríṣi hegemonic egregious activities lórí ilẹ̀ bàbá ńlá yín ó ga ẹ̀yin èèyàn mi ẹ bá mi fi báyìí tí mò ń sọ yìí ẹ bá mi fi ṣọwọ́ sáwọn pásítọ̀ yìí àwọn pásítọ̀ pẹ̀lú anointing lóríṣiríṣi tó ló ń jà anointing yìí ó ti ń di annoyance o anointing yìí ti ń di bìlẹ́sì o anointing yìí ti ń di nuisance ó ti ń di cacophonious noise ó ti ń di nonsense ó ti ń di useless voice ẹ dìde o ẹ̀yin pásítọ̀ ẹ dìde o men of colour ẹ dìde o men of the pulpit ẹ dìde o God of men ẹ dìde ẹ bá mi pè wọ́n kàn dìde Mr. Henry call them they are killing people in Ilorin like they are killing chicken Fulani is using mysterious snake to be killing people and yet nobody is saying anything. But we have men of color, men of the pulpit with so much anointing, with so much power of God, and they have not been able to arrest the dilemma Nigeria is in. They have not been able to decree and declare, and that is what the Bible says in Job 22 verse 28. Declare a thing and it shall be established unto you. Yes, by the time they kill half of the country, I want to see who they are going to govern. There is no water. That is part of governance, which is one of government's responsibilities, to give its citizens pure water to drink, pure water to bathe, pure water to cook. There is no water for children in school to drink. There is no light for children to do their own work. Maybe they use candle. By the time they use 4 candles, children will complete homework. I have been in the United States for over the last 26 years. All the lights in my room, in the kitchen, in the bathroom, in the hallway, they are on. It has never gone off. 26 years since I came back from Nigeria. And before I went to Nigeria, I have spent 11 years. There was no light cut off for one day. If it happens, it's as a result of natural disaster. And within 48 hours, that light is restored. We are not safe in our houses, in our homes. The insurgency, the Boko Harams, the Iswati, the Lakuwarasi, the Musbau, they will come, kidnap,
rape and kill, and you are saying I should leave the killing alone. If they kill one of your members of your family, will you be happy? If they abduct your sister and kidnap her and rape her, will that be okay with you? Somebody have to talk, and I'm speaking my truth to power. If you don't like it, I'm afraid you have to leave this platform. This platform is not meant for you. I will not stop. Martin Luther King did not stop, even though he paid with it with his life. Look at the lives of the black Americans today. If not for the shout, the cry of Dr. Martin Luther King, black Americans will be suffering. Even though the suffering has not ended though. It has not ended though. I've been in America for 48 years. For 48 years. I came to America when I was 20. I am now 69. And the suffering is partially there. What about Nigeria? Where Fulani are killing wantonly, capriciously, nonchalantly, lackadaisically, and nobody is moving. The president is not going to do anything because he was there when the ex-president Buhari brought in the Boko Haram. And I have the feeling that our current president knew about it. They were working in tandem together. Thank you, Brother Henry. Thank you. The reason why I have to talk is because it is not the 240 million in a country that will deliver its people. God will use a handful of his own people. He will use even the foolish people like us to confound the wise. Those that call themselves wise, God will not use them because they are so full of themselves. They are arrogant and they are prideful. God he does not use the pride, the prideful, the arrogant to do his work. He used foolish people, simple people, poor people like me to say the truth, and I'm going to say it. I am not afraid because the Lord has not given me the spirit of fear, but spirit of power, spirit of love, and spirit of a sound mind. My head is working correctly. God woke me up this morning to come and call the pastors. So my brothers, I greet you in the name of Jesus. Mr. Joshua, help me call our pastors, our reverend, our pope, our bishops, our prophet, our apostle. God needs their mouth. God needs their mouths. God wants them to decree and to declare according to Job chapter 22 verse 28. They shall declare a thing and it shall be established unto them, and the light of God shall shine on their ways. Tell the pastor to start decreeing about what is going on in Nigeria. Let them decree and declare like Fulanis, leave southern people alone. Fulanis, go back to your hometown, home country. Fulanis, cease from the evil you are doing. Those are some of the declarations they can make, but I haven't seen any of them doing it. Instead, they have 6 security men around themselves. But what kind of security are they providing for their congregational members? Help me call them out. Say, where is the anointing God placed upon their life? Where is the power that God gave them? Pastor Enoch Adejare Adeboye, Baba of the Christendom in Nigeria. Not in the world though, but in Nigeria. Everybody looks up to you. That you are the father of the faith. Every day, Bible school, pastoral school yìí ni mo lọ. Ìyí tẹ́ ẹ sọ fún mi, Ọlọ́run fi yé mi. Ó ní nínú Ezekiel chapter 3
ibẹ̀ lọ́lọ́run fi síbẹ̀ ni mo ti kà ó wà nínú bíbélì. Ẹ ṣí bíbélì yín bàbá Adébóyè. Ọlọ́run ní tẹ́ ẹ bá rí èèyàn tó ń ṣe nǹkan búburú bàbá Adébóyè, tẹ́ ẹ bá rí wọ́n á ti sọ fún yín o pa ọmọ Fúlàní wọ́n ṣe ń pa lóńdó ló ń pa lọ́ṣun ló ń pa ní Kwara ló ń pa ní Kogi abẹ́ ẹ̀ sí ìgbọ́. Ẹ ṣe ń ka millions and billions yín ó máa tó yín ti. Nínú Ezekiel Ọlọ́run ní tẹ́ bá rí èèyàn tó ń ṣe nǹkan búburú ẹ pé kẹ́ sọ fún un, bóyá tẹ́ bá sọ fún ẹ jèrè ọkàn ẹ̀. Tó bá gbọ́ ẹ ti mú ọkàn ẹ̀ wá sí ọ̀dọ̀ òun, kò sí wàhálà lọ́wọ́ yín, ẹ ní nǹkan kan ṣe mọ́. Ó ní ṣùgbọ́n tẹ́ bá mọ̀ pé ó ń ṣe nǹkan búburú, if you know somebody is doing something bad and you concluded that it's not your problem, it is not your business, I am not going to interrupt, I don't care. If he lies, let him jump in the lake, it's not my business. Hey, come and hear what God said. Oh, God said if you say you did not give a crap about that person, if you don't care what the person does with his soul, God says, when I punish that person, when I give that person what he deserves, I will come back to you. God says he will come back to you and demand that fellow's blood from your hand. The fellow that you refuse to caution, the fellow that you refuse to cancel, the fellow that you refuse to correct, God says his blood, our blood is upon your hand, upon your head. That is why I come out all the time. Oh, one of the reasons I do not want anybody's blood to be upon my hand, upon my head. I am not a prophet. Oh, I am not an apostle. Oh, I am not a pope. I am not a reverend. I'm a child of God, and I listen to God intelligently. I obey God diligently, and whatever he asks me to do, I do it strategically. I have never told God I don't have time for him. All my time in the world is for God, because he gave me the life. Yes, my brother, I am for Jesus. Oh, Sister Sarah, and I know you will know about it. If not for God, where will you and I be? We will have been gone 6 feet below the grave. But here we are. We are listening to the word of God, because I'm not speaking of my own word. God put this in my mouth. I came from a Muslim home, but I went to Bible school to go and know about Jesus, and I found Jesus, and I'm not going to leave him. Till I draw my last breath, Jesus is going to be my Savior, my Lord, my personal friend. So if I'm telling you I read this in the Bible, I didn't write the Bible myself. Oh, I read it just like you are reading your own. So call out my pastors, the reverends, the bishop, the pope, the apostle, the prophet in our town, in our state, and in Nigeria. God is relying on them. Oh, but it appears they are failing God already, because they haven't done anything. Because they have not decreed, they have not declared to the wicked ones in the land what God is saying. We should be hearing from them what God says. But all we see is aeroplane, yacht, mansion, money. They are not taking anything out of this world. Help me tell them. When they go to their grave, they go empty-handed. It is only in this world they will use their limousine.
There is no aeroplane in heaven. No, if they are going to heaven, everybody will have the body of Christ. Will be everywhere and anywhere we want. Tell them there is no helicopter in heaven. No. Tell them there is no yacht in heaven. The mansion belongs to Jesus, and he will give us our individual abode. I'm sure some of you remember what Jesus said in John 14:1. Do not be afraid. I am going to my Father to prepare a place for you. And when I get there, where I am, that is where you will be also. That is when you come. When you are dead, you will be there with me. Perepere, ask our Father in the Lord, our prophets. I hope they are not prophets of doom. Are they going to take that mansion to heaven? Jesus said, in my Father's house there are many mansions. Did he say when you are coming, bring your mansion, bring your aeroplane, and bring your $1 billion? The one that you have stolen, the one that you have scored, the one you have taken by force, by power. He didn't say that. He declared that his Father has many mansions, so that when we die, we will go and occupy one. That is if you have done the work, if you have served our God. So help me call these our fathers. Help me call them, Sister Sarah. Call them. Say that God is expecting them to do something. If they talk to God, God will tell them what to do. Help me tell them that it is never going to be like this forever. Because if they do not talk, God will start raising stones and dogs to talk for him. Donkey has spoken before. Raven, a bird, has fed a human being before. So if our Father in the Lord, our Father on the pulpit, if they refuse to talk and do the God's work, stones and animals will begin to do God's work. That means God has replaced them. May God not replace us with stones. Ẹ bá mi pè wọ́n jáde o, ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀. Hey, Sister Sarah, you believe I'm a demon? Okay. By the power and the authority in the name of God, God will reveal to you what you need to know. If yourself, you are a principality and power, the power of Jesus, the blood of the new covenant will smash you. The blood of Jesus, the unblemished blood of Jesus, with the power of resurrection, the power that woke up Jesus from the grave, will pummel you. Will pummel you, Sister Sarah. I thought by that name you might be a child of God. You are not. You are a principality and power, but your power is nothing compared to the power of God. So go and sit down before the hailstones of God begin to rain, before the armor of God begin to smash you. Keep quiet if you don't want to be on this line. Get off my program. Get off. So Yami, ẹ mi pe àwọn pastors wa, ẹ lé mi ọmọ Wunmi, ọmọ Bishop mi ọmọ Emilekun, ọmọ Ibrahim Adeyemi, mo ní kí ló ń fi anointing wọn ṣe o. Ṣọ́ fi ń collect billions ni, àbọ̀ fi ń bá Ọlọ́run jíròrò, kọ́ máa bèrè pé kí ló ń ṣẹlẹ̀ Ọlọ́wà, kí ló fẹ́ kí n sọ fáwọn ará Ìlọrin, kí ló fẹ́ kí n sọ fáwọn ará Ìgbómìnà, kí ló ń ṣẹlẹ̀ ní Kogi, èwo ni kí ló sọ fún wọn lóńdó. Wọ́n pa pínrín jẹ, wọ́n dákẹ́. Mi ò bú yín o, Pastor Adéjàre Adeboye, Bishop David Oyedepo, Pastor Ashimolowo,
Paul Adefarasin bàbá Kumuyi mi ò bú yín o ṣùgbọ́n mo láti pàkíyèsí yín sí ọ̀gẹ̀dẹ̀ tí ń bàjẹ́ ọ̀gẹ̀dẹ̀ wa ń bàjẹ́ ní Nàìjíríà ó ti ń ṣìdín ìdí tí kò sí ẹ ló ń pọ́n ìlú ti dàrú ó ti di wórówóró kí lẹ̀ ń ṣe kí lẹ̀ ń ṣe kí lọ́lọ́run bá yín sọ ẹ̀yin lẹ́lẹ́gbẹ́ tí sí àyà Ọlọ́run kí lọ́lọ́run whisper kí lọ́lọ́run whisper Ọlọ́run sọ nínú Jeremiah 33 Jeremiah chapter 33 verse 3 ó ní call on me and I will answer and I will show you great and mighty things that you know not of. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kì í ṣe mi o nínú Jeremiah ni mo ti kà o nínú Bíbélì mímọ́ ni mo ti kà o lọ́lọ́run sọ pé call on me and I will answer you and I will show you great and mighty things that you do not know of. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ẹ bá mi sọ fún àwọn bàbá wa nínú Olúwa àwọn prọfẹ̀tì wa àwọn àpọ́sọ̀ wa àwọn pásọ̀ wa àwọn rẹ́fẹ̀rẹ̀nì wa àwọn bíṣọ̀bù wa pé kán bá Ọlọ́run sọ̀rọ̀ o kán pe Ọlọ́run o kán jẹ́ kí Ọlọ́run kó ṣó wọn ní nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú. God decree and declare and let the light of God shine upon the declaration. Ìyẹn wà ní Job chapter 22 verse 28. Ṣùgbọ́n nǹkan tó lọ́n sọ fẹ́ mi èmi Ọmọ́wùmí Abíọ́dún Àmọ̀kẹ́ ó sọ fún mi nínú Isaiah 41 verse 10 ó ní do not be afraid, do not be dismayed, I am your Lord your God, I will help you, I will give you strength, I will help you with my right hand of righteousness. That is what my God is telling me. So I'm not afraid to talk. I'm not troubled. And I'm not looking at anybody's faces because I'm not looking. I am not asking. I am not begging for validation. I am a child of God and that is enough for me. That is enough for me. I am not afraid of any one of you. Either you are a pastor, you are a bishop, you are a senator, you are a governor. I am not afraid. I will speak my truth to power. If you don't like it, don't listen to it. And when the onslaught of the Almighty God descends upon you, it will not be my fault because I have just told you what you need to do. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ bá mi pè wọ́n jáde kẹ́ sọ fún wọn pé Ọlọ́run ló mú gbàgbára lé wọn lọ́wọ́ o, but èmi ti ṣí lónú wọn o. Owó mọ̀dàrú mọ̀nàfìkì ète ń tó ń fi agbára Ọlọ́run ṣe nìyẹn o. Wọ́n fi agbára Ọlọ́run jalè, wọ́n fi ń kówó jọ, nítorí náà lọ́lọ́run ṣe pé wọ́n ní aṣiwèrè tẹ́ filé ayé kó ọrọ̀ jọ ẹ kò mọ ẹni tó máa jẹ́. Ọlọ́run ló pè yín bẹ́ẹ̀ kì í ṣe èmi. Ọlọ́run ní aṣiwèrè níyín o, ẹ ń filé ayé yín kó ọrọ̀ jọ ẹ mọ̀ pé mi ni mo fún yín ní agbára láti make owó, but ẹ ń fi agbára ẹ ń fi pátì kúùkù ẹ fi ń kó ọrọ̀ jọ, gbogbo ẹ̀ lẹ́ máa dà sílẹ̀ tí bá padà wá bá mi. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, ó láṣìírè ni wọ́n ti fi gbogbo àsìkò wọ́n ti fi àlámọ̀rí wọn máa kówó jọ, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà máa dà sílẹ̀ níjọ́ tí ọlọ́jọ́ bá dé. Ẹ mú nǹkan kan wálé ayé o, àti pásítọ̀ ni àti sínétọ̀ ni àti gọ́vnà ni àtẹ̀yìn ọba ẹ máa lọ lọ́wọ́ òfò lọ bá Ọlọ́run ni. Ìwà yín ló máa kù tá máa sọ. Èyí tó bá ṣe dáadáa nu yín á ké fún yín, á gbàdúrà fún yín. Èyí tó bá ṣe búburú nínú yín á máa fi èpè, á máa fi
fìtìmọ́tì ránṣẹ́ sí yín níbi tẹ́ bá lọ. Àádẹ́ máa sọ pé kí Ọlọ́run kó jẹ́ kí ìrandíran yín kan jẹ nínú iṣẹ́ ibi tẹ́ ṣe kalẹ̀. Bó ṣe máa rí nìyẹn kò yí padà. Bó ṣe máa rí nìyẹn, by the power and the authority and the anointing in the blood of Jesus. Bó ṣe máa rí nìyẹn. Ní mú nǹkan kan lọ. Gbogbo bílíọ̀nsì tí gbogbo yín ti jí tẹ́ wá kó pamọ́ sí Amẹ́ríkà, gbogbo ẹ̀ lẹ́ máa fi sílẹ̀ o. Ẹ̀yin aṣiwèrè tọ́lọ́run pè yín. Aṣiwèrè lọ́lọ́run pè yín. Ó láṣiwèrè nìyẹn. Tẹ́ fi ilé ayé kó ọrọ̀ jọ, ẹ kò mẹ́ni tó máa jẹ́. Ẹlẹ́yìn jí fáwọn ọmọ yín, ẹ̀ ń tọ́jú ìpamọ́ fáwọn ọmọ yín. Ta ló sọ fún yín pé àwọn ọmọ yín máa jẹ́? Ta ló sọ fún yín pé àwọn ọmọ yín máa jẹ́? Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ṣé fẹ́ kí n pòwe fún yín ni? Ṣé fẹ́ kí n pàrokò fún yín ni? Ṣàgàrí jí tiẹ̀, ex-president Ṣàgàrí, ojú ayé ẹ̀ lọ́mọ márùn-ún wọ́n ṣe polúṣo. Sóòtà ló máa jẹ́? Ọmọ Ọlọ́run ló máa jẹ owó tó kó. Abacha jí owó, ex-president Abacha òun náà jí owó $38 billion náà ló kó. Ó lóun máa filẹ̀ fáwọn ọmọ. Ǹjẹ́ nígbà tó kú àwọn ọmọ ẹ̀ ló ń jẹ́? Federal government ló ń repatriate owó tó lọ́ndà sí France through the Shaguris. Àwọn Shaguri criminal nọ́mbà yín lọ́ndà owó yín o. Wọ́n ṣe ń bá bàbá Tinubu náà kó lọ sí France nìyẹn. Ronald àti Gilbert Shaguri criminal ni wọ́n. Àwọn wọ́n ti gbàlú yín kan. Wọ́n ti ta bábíjì yín fún Shaguri. Wọ́n ti gbé Banana Island lé Shaguri lọ́wọ́. Ẹ̀yin ọmọ Èkó ẹ ti sùn lọ. Onílẹ̀ gbálẹ̀ oníṣẹ́mọ onítìrí gbájú láyé kò sọ́kọ́. Elétí òdìbò elétí ìwàṣẹ̀ níbo lẹ́wà? Bàbá Tinubu ti ta gbogbo Èkó mọ́ yín lórí. Bàbá Tinubu ti gbé oúnjẹ lẹ́yìn, ó ti gbó fólógbò jẹ ológbò. Ó ti gbé ológbò, ó ti gbé tìyín lọ́rùn ológbò ìyá àgbà. Gbogbo ẹran yín ló ti jẹ tán. Ó tún wá ń bá yín pa àwọn ọmọ yín. Ẹ ganu kalẹ̀. Ríwọ́nù ọba Èkó. Àwọn ọmọ Ìgbò ń ṣe gbásgbòsì lórí ilẹ̀ bàbá ẹ̀. Ó rí nǹkan kan ṣe sí. Ó dẹ̀ lọ́ba ní ẹ́. Ó lọ́ba ní ẹ́, ó ba lórí gbogbo nǹkan bí nǹkan. Ìgbò ló ba lórí ẹ̀ títí mọ́ ààfin tó wà. Ìgbò ti surround ẹ̀. Tó bá wí pẹ́kẹ́, àwọn Ìgbò adé bàbá ńlá bàbá ẹ̀ wọ́n gbé sá lọ. Ṣẹ́gbọ́n tí mo sọ, ẹ bá mi fi ṣọwọ́ sọ́ba Èkó. Pé tó bá dún mọ̀rúmọ̀rúmọ̀rú tí ò ṣọ́ra ẹ̀ ṣe, àwọn ọmọ Ìgbò ló máa deal pẹ̀lú ẹ̀. Àwọn ọmọ Ìgbò tẹ́ ti ta gbogbo ilẹ̀ bàbá yín fún nítorí owó. Ẹ̀yin oníjẹkújẹ, onímukúmu, onínàkúnà. Ẹ̀yin ọmọ àfọwọ́ òsì júwe ilé bàbá ńlá bàbá yín. Tẹ́ ti fowó òsì, tẹ́ ti fi júwe ilé bàbá ńlá bàbá yín. Ẹ bá mi sọ fáwọn àwọn pásítọ̀ bíṣọ̀bù póòpù pé kán lo anointing wọn síbi tọ́lọ́run fẹ́ o. Tọ́wọ́n bá fẹ́ rí jàǹgbàdì, tọ́wọ́n bá fẹ́ rí ìbínú Ọlọ́run. God has a lot to do with you, but are you communicating with God? Are you in the presence of God? Are you fellowshipping with God as you should, or you are asking God to give you another plane, another yacht, another mansion? I don't know. But I want you to know that God is watching and is taping, recording, videoing all the nonsense that is going on in Nigeria, and He wants you, His men of pulpit, men of color, to get up. Have you heard that in Kwara, a strange snake is going about killing people? Why don't you decree that the snake go dry and die? Àwọn bàbá
Babalọ́lá Joseph Babalọ́lá tán bá wà láyé ń sìn gbogbo rádaràda mọ̀kùmọ̀kù tá à ń rí àní rí wọ́n ti pàṣẹ. They will have spoken with authority and power. What are you doing with your anointing? Or you don't have any more? Go and ask God. He's the one that gave it to you initially. Go and get a refill of the anointing. What is going on in that space? Ilorin, Kwara, Kogi, Ondo, Osun is not acceptable. Go and speak to God and get more anointing. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Snake, mysterious snake is now killing in Ilorin and nobody can find the snake. Pastor, Reverend, Bishop, where is your anointing? Where is your anointing? Ẹ bá mi sọ fún wọn kó sọ̀rọ̀ sókè o. Gbogbo àwọn ọmọ Ọlọ́run tá à ń pè ní bàbá wa ní Olúwa ẹni kan sọ̀rọ̀. It's not the anointing for collecting billions o. It's anointing to do the work of God, to relieve people, to deliver people, to save people from calamity and destruction. Ẹni kan dìde kan sọ̀rọ̀. Bàbá wa Adeboye sọ̀rọ̀ o. Reverend David Oyedepo ẹ dìde o. Aṣímọlówó motivational talker ẹ dìde. Adefarasin, you can take your, is it a gun? I don't know. Ẹ mú lọ kẹ́ lọ fi bá wa pa snake tó ń pa wọ́n ní Ìlọrin o. Bàbá Kumuyi ẹ gbóhùn sókè. Bàbá nínú Olúwa la pè yín o. Ẹ jẹ́ ká anointing yín sọ̀rọ̀. Ẹ jẹ́ ká anointing yín fọhùn o. Kẹ́ má jẹ́ kí ìjọba Ọlọ́run bínú o. Ẹ má jẹ́ ká anointing yín kó wọ mi o. Ẹ pè Ọlọ́run. Call on God and he will answer and he will show you. He will show you great and mighty things that you never knew before. Call on God, oh. He said he will answer. You know his telephone number, oh. He's never engaged. Call on God, oh. Our pastor, our bishop, our pope, our reverend. Call on God and he will answer you and he will show you great and mighty things that you never envisaged, that you never thought of, that you never imagined. He will show you if you call him in truth and in spirit. And may the Lord help you. I am not against you. Don't mistake what I've said today as a mistaken talk. I am not insulting you. I'm only calling your awareness. I'm sensitizing. Mi ò bú yín o. Ẹ̀yin bàbá nínú Olúwa mi ò bú yín o. Mo ń jẹ́ kẹ́ mọ̀ nǹkan tí Ọlọ́run pè yín fún mi o. Ṣùgbọ́n tẹ́ bá ní touch not my anointing and do my prophet no harm. Kò ní ṣiṣẹ́ o torí mi ò bú yín o. Mo ti pàrókò prophet Nathan àti King David. Bí King David ṣe lágbára tó, prophet Nathan was not afraid to talk to him. Talk to Baba T-Pain. Ẹ wọlé lọ bá ọmọ olódò ọdẹ kẹ́ sọ fún pé nǹkan ò rọgbọ. Kẹ́ sọ fún bó ṣe máa tún ṣe. N tí mò ń pàrókò yín sí nìyẹn o. Mi ò bú yín o. Mi ò yànnàná yín o. Mo sọ fún yín pé ẹ jáwé ọlọ́fẹ́ gbéra. Ẹ dìde nínú agbára tí Ọlọ́run fún yín. Kẹ́ lọ bá Baba T-Pain. Kẹ́ lọ bá Baba T-Pain. Kẹ́ lọ bá Baba T-Pain. Baba Adékúnlé Bọ́lá Ahmed, the president,
the president, the head of state of the Republic of Nigeria. Ẹ lọ bá sọ̀rọ̀ o, ẹ lọ fún nímọ̀ràn Ọlọ́run o, ẹ lọ pàrókò fún o. Ilé ayé ò lọ títí o. Bàbá Tinubu ò kì í ṣe mẹ̀túsẹ́là o. Wọ́n máa lọ níjọ́ kan, bọ̀ kán tó lọ kán pin èso rere sílẹ̀ kó má jẹ́ pé èpè la máa fi ránṣẹ́ sí wọn nínú sàárè. Ẹ pè wọ́n o, ẹ pè wọ́n o. Ẹ̀yin ará mi, ẹ bá mi pè wọ́n. Ike Ọlọ́run ń bá àwọn pásítọ̀ wa sọ̀rọ̀. Ọlọ́run sọ fún wọn pé kán dìde, kán má ṣe fòyà, kán má ṣe ṣojo, kán lọ bá bàbá Tinubu sọ̀rọ̀ o, kán lọ fà á létí o. Èmi ò ní kí wọ́n kán lọ jà o, mo ní kán lọ bá sọ̀rọ̀ ni o. Kán lọ decree, kán lọ declare. Nítorí màá tuntun sọ nínú Jeremiah chapter 33 ẹsẹ̀ 3, Ọlọ́run ní call on me. Ẹ̀yin pásítọ̀ wa, ẹ̀yin rẹ́fẹ̀rẹ̀nì wa, ẹ̀yin bàbá wa nínú Olúwa, ẹ pè Ọlọ́run o. Nǹkan ò rọgbọ ní Nàìjíríà o. Ẹ pè Ọlọ́run o. Tẹ́ ẹ bá pè ohun tó máa ṣẹlẹ̀ ní 20 years from now aṣọ yín. Ohun tó máa ṣẹlẹ̀ lọ́la aṣọ yín. Ẹ pè Ọlọ́run o. Ẹ̀yin bàbá wa nínú Olúwa, ẹ pè Ọlọ́run o. Mò ń pàrókò sí, mò ń sensitize yín ni o, mò ń já yín sí ni o, awareness ni o. Mi ò bú yín o, mi ò yànnàná yín o. Mo ní kẹ́ dìde nínú agbára tí Ọlọ́run fún yín, nínú èdè tí Ọlọ́run fún yín. Ẹ pè Ọlọ́run kẹ́ lọ bá bàbá Tinubu, Adékúnlé, ọmọ olódò ọdẹ, ọmọ olódò orin, Bọ́lá Ahmed, president of Nigeria. Kẹ́ lọ bá sọ̀rọ̀ o. Ohun tí mò ń sọ nìyẹn o. Olúwa fún yín ṣe o, ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi pín kó kárí ilé. Mi ò wá bú èèyàn kankan lẹ́nìí, mo wá ṣàyà àlàyé ni. Wọ́n ṣe ń pa wá lóńdó, ló ń pa wá lẹ́kìtì, bẹ́ẹ̀ náà ló ń gbé wa nílọrin. Wọ́n ti sọ Ìlọrin dahéré. Fúlàní ò kì í ṣe spirit o, they are human beings. Ń ta lè ṣe wà o. Ẹ pé bàbá Tinubu, bàbá olódò ọdẹ, bàbá Zainabu, bàbá Abibati, bàbá Ṣèyí. Bàbá Tinubu ò ní gbà kán múdà kọjá lórí Ṣèyí o. Ọmọ wọn ọkùnrin nìyẹn o. But wọ́n ti pa more than 42,000 àwọn ọmọ wa o. Èyí tí wọ́n pa ó wà ní Libya lẹ́wọ̀n torí pé wá ṣe ajé lọ. Èyí tí wọ́n pa ó wà ní Egypt tó ń bá sùn lọ́fẹ̀ẹ́, tó ń rèpù ẹ̀ lọ́sàn-án láàárọ̀ lálẹ́. Èyí tí wọ́n pa ó wà ní Dubai tó wá jẹ́ iṣẹ́ ajé lọ tó ń yàgbẹ́ sí lẹ́nu. Ṣérú ayé ta fẹ́ gbé nìyẹn ta dẹ̀ la lólórí. Mi ò pè wọ́n lólórí burúkú o, but orí tó wà lọ́rùn wọn kò jiná o. Wọn ò ṣe jiná o. Wọn ò níbẹ̀rù Ọlọ́run o. Wọn ò fòyà Ọlọ́run o. Wọn ò dẹ̀ láàánú ọmọlàkejì wọn. Ẹ bá mi pè wọ́n o. Mi ò bú wọn láàárọ̀ yìí o, ẹ̀yin ará mi. Mi ò bú wọn láàárọ̀ yìí, mo ń pa. I am calling the awareness. I am sensitizing our people, our leaders, our senators, our kings, our chiefs, our billionaires, our millionaires to rise. This is the occasion where they must not keep mute. Àsìkò ti dé tí ẹnìkan kò gbọdọ̀ gbẹnu rọ̀. Tí a bá fẹ́ ṣe ilé ayé tó dáa, ẹ jẹ́ ká gbóhùn sókè o, kí Fúlàní tó polúṣọ ayé wa. Ẹ bá mi, thank you my brother. Ẹ gbóhùn sókè, ẹ gbóhùn sókè. A máa sọ síbẹ̀ ò ní pé ká kú síbẹ̀. Ọ̀rọ̀ ò ní wúwo títí káfọ̀ bẹ̀ là. Ẹ gbóhùn sókè yín èèyàn mi. Ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ ohun tó ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ kó mọ̀ pé yà ń jẹ wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn kan ti sọ pé àwọn máa pa àwa kan, àwọn máa pa wá run ni, àwọn máa gbalẹ̀ wa. Ẹ sọ̀rọ̀ sókè. Ọlọ́run fún gbogbo wa lóhùn yìí. Èmi nìkan kọ́ ni mo lè sọ̀rọ̀, Ọlọ́run fohùn sí yín lẹ́nu. Ẹ dìde. Mo nífẹ̀ẹ́ àwọn èèyàn mi, ṣùgbọ́n èmi nìkan ò lè dá ṣe o. Mi ò lè dá ṣe o. I'm just one person out of 240 million. Ẹ dìde, ẹ dìde, ẹ dìde. Ẹ má jẹ́ kí àwọn ajẹnikegungun
àwọn ajẹgúdújẹrá, àwọn ológì ní òru, àwọn abiyagba arọ́ṣọ má balẹ̀, ẹ má jẹ́ kán jẹ wá máyé. Ẹ dìde kẹ́ sọ̀rọ̀. Èmi sọ tèmi lẹ́ni o. Èyí báyìí tí mo sọ lẹ́ni, àwọn alálẹ̀ ti gbọ́ o, àwọn èdìdí ọ̀run ti dé o. Àbọ̀ tí mo sọ lẹ́ni, mo fi Ọlọ́run ṣe witness mi. Mo sọ tànútànú, mo sọ tọkàntọkàn, mo sọ nítorí pé abiyamọ ni mí, mo sọ nítorí pé grandmother ni mí, mo sọ nítorí pé ọmọ Yorùbá ògidì, ọmọ Odùduwà ni mí, ọmọ ọkọ ni mí o. Mi ò fi ọwọ́ òsì ju ilé baba ńlá bàbá mi. Mo mọ ibi tí ilé bàbá mi wà, mo mọ ibi tí tìyá mi wà. Ẹ dìde gbogbo wa, ẹ jẹ́ ká gbóhùn sókè. Àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà. Ipá kan ò dé para o. Ìyà ń jọ méjò nítorí pé wọn ò rìn pọ̀ ni o. Tá a bá jọ gbóhùn sókè, tá a jọ pariwo síta, táwọn àgbáyé mọ tó ń ṣẹlẹ̀, ẹ má jẹ́ àfipamọ́. Tá a bá dákẹ́, tara wa máa bá wa dákẹ́. Ẹ má jẹ́ kí wọ́n polúṣọ ayé àwọn ọmọ wa. Our descendants, our unborn generations, they will not forgive us if we do not do something to make their life better. Ẹ dìde ẹ̀yin èèyàn mi, mo pè yín ni o, mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run. Mo fi Ọlọ́run tí mo gbàgbọ́, mo fi pè yín, mo fi bẹ̀ yín, mo fi bá yín sọ̀rọ̀ lẹ́nu. Èyí tí mo sọ yìí, kí a rọ̀ kó rọ̀ mọ́ o. Káwọn èdìdí ọ̀run gbà, kán mú wọlé àṣẹ lọ, kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kó rí bẹ́ẹ̀ lẹ́nìí àti láíláí. Àmín. Ẹ ṣé ẹ̀yin ọmọ ìyá mi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Mo dúpẹ́ lọ́wọ́ bẹ́ ṣe máa ń wá everyday tẹ́ wá ń gbọ́ mi. Thank you so much. Keep on praying for me too. Keep on praying and asking God to strengthen me, my resolve, that I will not give up, no matter how frustrated the situation, the circumstance may be. At 69, I'm looking forward to my 70th birthday. 70th birthday is just a few months away. But I'm asking for the strength of God. I'm asking for the will of God. I'm asking for the plan of God. And I'm asking for the purpose of God. And above all, I'm asking for the grace, the unmerited grace of God to keep me going. I need your prayers too. Pray for me that God will keep on holding me